visitor. But oh, inform me pé ó ń bọ̀ nílé. Kẹ́dẹ̀ máa wò mo ní kí n bá yín lẹ́jà fún yín. Èwo lẹ́jà fún? Yeah, mo ò fẹ́ fún yín lára rárá. Tó bá bá wa nílé ńkọ́. Ẹ̀mí mi sọ fún mi pé màá bá yín lẹ́sẹ̀. Ẹ wo mommy, I'm proud of you. Look at you, you're a celeb. You're looking good. Look at you too. Thank you. Àwa dẹ̀ ń jáde tẹ́lẹ̀ for now. Àkọ́kọ́ wọlé náà. A gbé ayọ̀ yìí wọlé. A ṣe jíjẹ so that àwa máa padà lọ síbi tàbí torí ó wà important kìtà. Ẹ wo mọ́ mi ò lọ ẹni bẹ̀, ọkùnrin mi ti dé mi ò lọ ẹni bẹ̀. Olúwa ẹ ṣé o, Olúwa mo dúpẹ́ o. Pẹ̀lẹ́ báwo ni ẹ káàbọ̀? Báwo ni ìgboro lẹ́ni? Tí ẹ ti rẹ́yìn méjèèjì tó Charlie Fred ló ní láti. Ṣé mo ìbò tó wá ti Felix Adéjùmọ̀? Ẹ ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín. Yà mo rántí tó sọ pé ọ̀nkù ọ̀rẹ́ àbí kan. Yes, ọ̀nkù ọ̀rẹ́ mi. Tí wọ́n ti dé, ẹ wo pictures tà. Ìrètí. Mo ti meet celebrity. Ìwọ àti celebrity ya picture. Ẹ like pé o ti gbàgbé wípé àwọn celebrity yẹn tán bá ti ń báyàn ya picture kan tó dé level yẹn ogologo náà ń lò. Ẹ jọ̀ọ́ sà, kí ló tẹ́ bí sùn? Náà mọ́ kí lè ní sùúrù ẹ o. Wo bí sórí picture tí ìwọ àti ọ̀nkù ọ̀rẹ́ ẹ yà yìí bó ṣe fi ẹ̀gbẹ́ kàn ẹ́ yẹn tó rò pé tínú ẹ̀ ń dùn bóyá ògo fọ́jì tọ́lọ́run fún ẹ pẹ̀lú bó ṣe fẹ̀gbẹ́ kan o ti fá díẹ̀ lọ́bẹ̀ oyún ti kú bóyá o ti kú tún jì báyà mọ̀. Ẹ̀gbọ́n ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, my uncle is a good Christian. Lóòótọ́ o ní láti sọ bẹ́ẹ̀ lóòótọ́ torí kò kúkú ní mú ìwọ bíi Tanwiji yìí débẹ̀. Wo bí àbúrò mi sórí àwọn pípù yìí kan tó débẹ̀ yẹn kan tó jẹ́ èèyàn wọ́n ti jẹ́ èèyàn o. Sórí àfikún ni wípé kó tó di pé ojú ẹ̀ débi tó dé yẹn ní áíráàkì tó wà yẹn ó ti ní láti fi ẹ̀jẹ̀ èèyàn bọ́jú. Ṣé pé ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti jẹ èmi náà nìyẹn sí? Ọ̀rẹ́ mi má máa sọ bẹ́ẹ̀ náà, I don't understand. Kí má sọ bẹ́ẹ̀? Ṣé ẹ̀gbọ́n mi fẹ́ máa tàn mí ni àbí what are you telling me? Mi ò sọ pé ẹgbẹ́ yẹn ń tún èbó. Wọ́n máa lọ. Má wá síbí mọ́. Òbí dìlítì eléyìí ò tiẹ̀ fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀mọ́ kó má lọ bí pé wọ́n á fi celebrity jẹ gbogbo òfin tán. Tútù bẹ́ẹ̀ ilé ìpọ́ǹtì tó wù wọ́n náà tún fẹ́ gbà ní àbúrò ọ̀rọ̀ yín sí mi. Má lọ. Máa ń kéde ó ní kò máa lọ. Má jà sọ fún mọ́mí. Awokogbon leleyi o, kẹ̀sì kọ́gbọ́n. Awokogbon. Etí mi ti kún gbòòrò. Nípa kí ni? Pé odò olókìkí, odò orí àgbésìn, odò ẹni tí gba ojúmọ̀, wọ́n ní ṣe ló dọ́gbọ́n sí i. Wá gbọ́ ṣó dẹ̀ mọ̀ pé òkú ò kì í farapamọ́ fẹ́ni tó máa sí Felix èmi àti ẹ. Àǹtí mi, kò sí rọ́ọ̀bẹ̀ lọ́gbọ̀n sí i. Ó ti ń tọ́jú bọ́lé. Àǹtí mi ẹ kúrò lẹ́kẹ̀ẹ́kọ́ ìkọ́ òkúta darí. Wọ́n ti sọ. Wọ́n ní gbogbo ẹ̀yin òṣèré pátálẹ̀ lọ́gbọ́n sí i. Tẹ́ǹtẹ́ǹdì. Felix. Àǹtí mi ẹ gbàgbé gbogbo yẹn irú ọgbọ́n tá à ń sọ kọ́ nìyẹn. Mo ní àfojúsùn mo lè ní ìlépa. Àfojúsùn. Téèyàn bá láfojúsùn tó ní ìlépa tó dẹ̀ fàdúrà gbáǹdì ẹ̀yin ti gbàgbé gbogbo ìgbà tí mo máa send title iṣẹ́ sí ẹ jọ̀ọ́ ẹ bá ṣe prayer nípa title yìí ẹ jẹ́ kí n di olókìkí kọ́lọ̀ jẹ́ ní olókìkí kọ́lọ̀ jẹ́ kí n di èèyàn tó máa rògbòrò nídìí iṣẹ́ ojúmọ́ mi kí n tẹ̀lé mọ́ tọ́lọ́run bá gbàdúrà kí lẹ́fẹ́ káwọn èèyàn máa sọ wọ́n máa sọ pé tẹ́ǹdì náà ni. Wọ́n á sí ìgbà tó fi title iṣẹ́ ránṣẹ́ sí mi tí olúwo kì í gbàdúrà sí ìgbà tó fi dànsákì ránṣẹ́ pásítọ̀ ní kí n lọ gbààwẹ̀ kí n gbàdúrà lèmi náà bá bẹ̀rẹ̀ àdúrà Olúwa jọ̀ọ́ Ọlọ́run ṣàánú nínú ìdí tiwa yìí ni wọn ló láàrin wa ṣé wá lọ́wọ́ ológo jẹ́ káwa náà dórí àpèsè mo dé ń gbà so àdúrà ló gbà. bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn tẹ́ ń gbà ọ́ lọ́dọ̀ tí lèmi náà ń gbà bìtì. Awokogbon.